want to know what's going on in city, or you want to listen to the latest news and gist, no stress, oh, just tune to BGI TV. BGI TV, you're one in a million. University lọ ṣùgbọ́n university máa ń jókòó lẹ́ẹ̀kọ̀ọ̀kan àrò tá lẹ́ni tó ń ṣe nǹkan gidi fún ọmọ ènìyàn ní tá a mọ̀ ẹ jẹ́ ká yẹ sí ìyẹn common in history universities it's a common thing among universities. For instance bàbá wa ọ̀dọ́lé àtúnbáṣe Chief Fábùnmi kò ní university degree kò lọ sí university ó wà ní Ifẹ̀ lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ó ń sọ ìtàn Yorùbá ó máa ń wá ṣe ìrànlọ́wọ́ fún wa ní university lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ráyè wá tá a bá invite ẹ̀ ó máa wá àgbàlagbà ni wọ́n máa sọ àwa university wa jókòó jọkàn pé ẹ̀já fún bàbá ìlóye ńlá àwa decide láti fún ní PhD. Gẹ́gẹ́ bíi ti olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ ni èmi ni university orator níjọ́ ta fún bàbá yẹn lóye mi. Èmi mo wá ń sọ ìtàn bàbá fún gbogbo ayé àtọ́n. So bá a ṣe ń ṣe ní university nìyẹn kì í ṣe pé ẹni tó mọ̀wé nìkan ní university ń yẹ sí. Ọ̀tọ́ àmàlẹ̀ rẹ ẹni tó mọ̀wé bí irú mi kan university sọ pé bàbá máa ti lọ wá gba oyè kan fún oyè ìyẹn ọ̀tọ̀. Ṣùgbọ́n lára àwọn tó ń káàkiri ayé tí wọ́n ń ṣe nǹkan dáadáa sí orílẹ̀-èdè ayé káàkiri a máa ń mú lára wọn ní kọ̀ọ̀kan ká sọ pé ok a fẹ́ yẹ ẹ sí àá fún ẹ lóyè bíi pé o ti kàwé ńlá gan-an. Gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ ní gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ. Nǹkan tí àwọn ará bíi Sunday gbúrò wọn rí èmi náà ò mọ̀ wọ́n rí yunifásitì ní Amẹ́ríkà àwọn wá follow tradition universities yẹn nù wọ́n wá rí i pé ọmọkùnrin tó ń pè ní Sunday Igboho ó jà ní àwọn rò pé ṣe ló ń defend a small town against a big town ní Ọ̀dákẹ́kẹ́ àti Ifẹ̀ pé then ọ̀rọ̀ Yorùbá tún wá dé àwọn Fúlàní pa àwọn èèyàn ẹ̀ ó tún bọ́ síta ó tún jà ó tún wá ní àfi kí Yorùbá wọn kan jáde kúrò Nàìjíríà nǹkan tó lè jẹ́ defense Yorùbá nìyẹn tó máa dá èèyàn gidi lélẹ́yìí o àwa ò Sunday ò mọ̀ wọ́n èmi náà ò mọ̀ wọ́n in fact orúkọ yunifásitì wọn gan báyìí mi ò rántí níbi tí mo wà but wọ́n wá ẹjọ́ tí Sunday pè mí pé bàbá mo ní kíni ó láwọn yunifásitì kan máa ní wọ́n fẹ́ wá fún lóye mo ní kí lórúkọ wọn ó dárúkọ wọn bákan mo ní ok mo bọ̀ bó ṣe jẹ́ nìyẹn ìgbà tó máa dijọ́ kejì àbíjọ́ kẹta lóòótọ́ àwọn olè náà yàn wá láti Amẹ́ríkà bá a dẹ̀ ṣe bí yunifásitì ṣe máa ṣe nìyẹn wọ́n wá yàn kan ní yunifásitì tó wà ní area Benin Republic pé kó jọ kó lọ bá wọn lórúkọ wọn kó lọ fún ọkùnrin tó ń pè ní Sunday Igboho Sunday Adéyẹmọ yẹn lọ bá wa fún nínú green nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n dẹ̀ wá àti ń ṣe ní yunifásitì wọ́n dẹ̀ ṣe wọ́n ka nǹkan tó ń mọ̀ nípa Sunday jáde wọ́n dẹ̀ wọ aṣọ fún èmi tí mo jẹ́ the most senior university man tí mo wà bẹ́ẹ̀ wọ́n gbé fìlà lémi lọ́wọ́ pé kí n gbèrè lórí pàṣẹ iṣẹ́ ní yunifásitì ni wọ́n yẹn ó tán kò ní bẹ́ẹ̀ kò sẹ́ni kankan ló fún ẹni pọ̀jù lówó. ẹ ṣé bàbá ẹ ṣé Ọlọ́run àjẹkẹ pé fún wa àdéhùn ayé ti lákòókò ìlágbára wa lọ ṣẹlẹ̀ ẹ ti bá wa tàn wọ́n ní gbogbo èèyàn ọmọ Yorùbá tẹ̀ ń gbọ́ wa lé ẹ rí i pé gbogbo awuyewuye tó lọ gbòòrò kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ́ti gbọ́ lẹ́nu bàbá gbogbo wa yẹn torí bàbá Yorùbá lójókòó yìí bàbá Yorùbá àwọn ènìyàn tá a mú bàbá Yorùbá lónìí àwọn lójókòó yìí tá a sì tẹ̀lé wọn lẹ́yìn ọ̀rọ̀ lẹ́ti gbọ́ lẹ́nu wọn yẹn tó bàbá a gbọ́ pé ẹ̀yin àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a gbọ́ pé àwọn àjọṣepọ̀ ti wà láàrin yín tó dán mọ́rán lákòókò yìí nípa wípé wọ́n fẹ́ dìbò wọn ò dìbò àwọn kan tẹ̀ sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí wọ́n ṣe rí tí wọ́n gbówó fáwọn ìpè wọ́n ti gbówó fẹ́ yìí náà lórí tabua. Bọ́lá ti pín orí Bọ́lá Tinubu
mo dẹ̀ fẹ́ rí nǹkan tí mo fẹ́ rí fún mi mo fẹ́ sọ pé gbọ́dọ̀ àbúrò o mọ̀ o fẹ́ràn mo fẹ́ràn èdè tí mo fi fẹ́ràn ẹni pé gbà mi ò gbà tẹ́lẹ̀ rẹ̀ gbà gbogbo ìgbà tó ń ṣe gómìnà ọtí ìgbà kan wà ní láìfù Yorùbá tó jẹ́ pé ìwọ nìkan là ń rí àwa tá a wà lókèèrè ní diaspora ìwọ ni à ń rí bí ẹni tó ń gbèjà Yorùbá nígbà náà lọ́rùn gbà yẹn tá a bá fẹ́ ránṣẹ́ sílé ìwọ là ń ránṣẹ́ sí tá a bá máa gbọ́ èsì láti ilé ẹnu ẹ̀ láti máa gbọ́ láti ilé ẹnu ẹ̀. Therefore nígbà tí wọ́n bá ń sọ wípé o ò fẹ́ràn Yorùbá pé ara ẹnìkan ló fẹ́ràn kankan ó máa ń gún mi lára tó mú mọ nǹkan tó ti gbọ́ bó ṣe jẹ́ sẹ́yìn Bọ́lá àbúrò mi bóyá kí n kúkú ránṣẹ́ náà sí ẹ báyìí lórí mo ti ronú pé máa ṣe fídíò kan speciality máa gbọ́ tí mo kúkú lè sọ náà báyìí nǹkan tó ń ṣe yìí ò dáa sí àwọn èèyàn wa nǹkan tó ń ṣe sáwọn èèyàn wa àwọn èèyàn wa deserve better jọ àbúrò túrò àwọn Fúlàní ò ṣe politics mọ́ wọ́n ṣe politics ní Nàìjíríà mọ́ nǹkan tó ń fẹ́ ṣe ni láti kọ́ńkà gbogbo àwọn táwa Nàìjíríà tó ń ba ilẹ̀ wa kan sọ wá dẹrú wọ́n ṣe sọ àwọn Haúsá dẹrú ní ilẹ̀ wọn àwọn dẹ̀ ní àwọn rẹ́dì láti máa ja ìjà yẹn títí wọ́n fi máa achieve purpose yẹn bó ṣe decades ló gba àwọn rẹ́dì láti fún bó ṣe centuries ló gba àwọn rẹ́dì láti fún gbọ̀tàn gbọ́dọ̀ sọ́wọ́ gbogbo wa nílẹ̀ tó jẹ́ pé àwọn ló máa gàba lórí wa tó jẹ́ pé àwọn ló máa ní ilẹ̀ wa àti gbogbo nǹkan tó wà lórí ẹ̀ wọ́n sọ débi wípé àwọn tó jẹ́ danger jù fáwọn ni àwọn Yorùbá Muslim gan ló jẹ́ danger jù fáwọn because nígbà tán àwọn bá kán kalẹ̀ Yorùbá tán àwọn Yorùbá Muslim tó a máa sọ pé ẹ̀ Muslim àwa náà a ní right láti bá yín share àkìnìkan àwọn òfẹ́ nìkan kan tó máa bá wọn share so àwọn Yorùbá Muslims gan wọ́n á kọ́kọ́ suppress wọn wọ́n á destroy wọn wọ́n á lọ bá wọn lé wọn wọ́n á pa wọn tìyàwó destroy them completely then wọ́n á mú àwọn palaces wa wọ́n á gbó sọnù wọ́n á gbẹdẹ tó bá dá mẹ́tàn ṣé wọ́n lè fi sílẹ̀ kàn fi ṣe bí museum àbí entertainment center and so on ibi nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn Bọ́lá àbúrò mi nǹkan tó ń fẹ́ ṣe sí wa nìyẹn mo mọ̀ pé o lè gbọ́ yẹn kí inú ẹ̀ dùn sí ó lè ṣàyẹ ẹ tẹ́lẹ̀ ebi gbà pé kò yẹ ẹ tẹ́lẹ̀ ni mo sì tún máa ránṣẹ́ sí ẹ mo ń sọ lẹ́nìí ṣùgbọ́n mo tún máa ràn sí ẹ Bọ́lá dìde kó jẹ́ ká gba ìlú wa sílẹ̀ ká gba àwọn èèyàn wa sílẹ̀ ọ̀rọ̀ politics in Nàìjíríà tó fẹ́ ṣe president Nàìjíríà kò ó ṣòro fúrò mi láti máa sọ lẹ́nu ló mo mọ ẹ tẹ́lẹ̀ ẹ ṣe bàbá jọ má ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ Nàìjíríà ti kọjá àwọn Fúlàní ti sọ Nàìjíríà di ẹyọ kìí ṣòun ló fẹ́ ṣe president ẹ̀ kò yẹ kò tọ́ sí ẹ pé kán sọ pé Bọ́lá Tinubu fáwọn èèyàn wá sílẹ̀ ìyá jẹ wọ́n wá káàkiri pé òun fẹ́ ṣe president Nàìjíríà there is no Nigeria anymore jọ̀wọ́ àbúrò ẹ ṣe bàbá túrò ó bẹ́ẹ̀ kó túrò lórúkọ àwọn tó bí wa in the interest of our people think of it again mi ò bú ẹ mi ò bá ìjà àwọn kan sọ pé mo sọ kíní kan no èmi ò bú ẹ mi ò bú ẹ ní Yorùbá máa mi ò bú ẹ ṣùgbọ́n mo sọ fún ẹ wípé understand what is happening and respond accordingly. Playing Nigerian politics is the wrongest kind of response in this situation. Kò sí nǹkan tó wà ní Nàìjíríà tó fẹ́ lọ sí president yẹn jọ̀wọ́ àbúrò mi túrò Ọlọ́run àbúrò tiẹ̀ mo bẹ̀ kó túrò ọ̀rọ̀ politics in Nigeria is not for you. Pé Bọ́lá irọ́ ọ̀sẹ̀ mọ̀ pé irọ́ tá a wá ń pa nílẹ̀ Yorùbá ní ẹ̀ báyìí tó bá wò ní títí tó o bá fẹ́rẹ̀ wá sọ pé ó ti lọ gbowó lónìí ìyẹn ò mí ní ẹni tí ń ṣe ìlú doesn't mean anything
ìjà tá à ń jà ìjà gbogbo Yorùbá ni kì í ṣe gbogbo Yorùbá ẹ̀ ní gbogbo Yorùbá ti láéláé tó ń bọ̀ láéláé Bọ́lá jẹ́ korúkọ ẹ̀wà mẹ́ẹ̀pẹ́ ìwọ ọmọ ló ń ba kọ́ńtì wá fún Yorùbá mo wá jọ ìnáwó tá à ń jà ìjà náà mo bẹ̀. ẹ ṣé gan bàbá ẹ ṣé àgbáyé àdálẹ kó tó di pé a máa lọ ó wá kó nǹkan tí a máa bèrè lọ́wọ́ bàbá kí ni ìfọkànbalẹ̀ wo lẹ lè fún wa lórí ọ̀rọ̀ Yorùbá nation lẹ́nìí láwọn àwọn tá à ń tẹ̀lé yín lẹ́yìn kí ni nǹkan tí a lè fi fọkànbalẹ̀ pé a kò séwu lótìtọ́ àti òdodo Ọlọ́run ti ṣe ìyanu fún àdúgbàlẹ̀ Yorùbá. Ọlọ́run ti gbé Yorùbá nation fún wa ká kàn wá kóra wa jọ ká lè gbà ká fi rẹ̀ ìfẹ́ òdodo ká fi gbà à ń bára wa jà púpọ̀ ìjà àwọn ẹgbẹ́ ẹni tó bá ronú láyé ẹ̀ pé mo fẹ́ bú lágbájá mo máa fi àìní fídíò kan mo máa ṣe ọ́díò kan àti ọ̀tún ronú sí wípé kí ni fídíò àti ọ̀bí ọ́díò tí mo fẹ́ sẹ́ndì kí ló ṣe máa affect the spirit àwa Yorùbá. Does it contribute to the unity of the Yoruba people in this struggle? Ẹ jọ̀ọ́ ẹ máa ronú sí ẹ máa tún dédé máa jí kẹ máa bú náà especially àwọn ní media presenters wa bí àwọn kan lára yín ṣe ń ṣe òdà rárá you are dividing and destroying rather than building together. Mo bẹ̀ ní ẹ dúró ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹni yòókù especially àwọn ẹni tẹ́ ń tẹ̀lé àwọn tó fẹ́ ṣe election ẹ rò ó ẹ ṣe election ilé nílé yín Yorùbá nílé ti yín Yorùbá ní ìyá àti bàbá yín Yorùbá ní ẹgbẹ́ ilé yín ní ìpínlẹ̀ ìṣẹ̀ yín láyé Yorùbá lórí yín. Ẹ máa sọ pé dandandandan kẹ́ni tí mò ń tẹ̀lé kó ba lè wí mo rẹ́dì láti dá gbogbo ẹ̀rú mo rẹ́dì láti já àwọn ọmọ tó ń jà fún Yorùbá ti kọ́ wọn ó wà nínú ìwé tá a kọ àwọn èèyàn wa tó ń ṣe politics o àwọn èèyàn wa ni wọn o ara wa ni wọn o wọn dẹ̀ ṣe nǹkan burúkú wọn rí ọ̀nà níwájú pé èèyàn lè ṣe politics Nàìjíríà tó dá àṣìwà náà Nàìjíríà àwa Yorùbá àṣìwà náà Nàìjíríà wọn rí àwọn arí lára wa tá a sọ pé òun ti fẹ́ ṣe politics Nàìjíríà ẹ má jẹ́ ká treat wọn bí ọ̀tá wọn kì í ṣọ̀tá wa ọmọ ìyá ọmọ bàbá ni gbogbo wa ẹ má jẹ́ ká bá wa jà ẹ̀yin náà tẹ́ ẹ̀ ń ṣe oní politics tẹ́ ẹ̀ tẹ́ ẹ má bá àwọn tó ń wá Yorùbá nation jà ẹ jẹ́ ká máa ṣe tiwọn kẹ́yìn máa ṣe tiwọn tó bá yá àpapọ̀ ńgbà tó bá yá kò síbi tá à ń lọ kò síbi tẹ́ ẹ̀ ń lọ kò síbi tẹ́ ẹ̀ nìkan kan lára wa ń lọ we are all Yorùbá we are going to be part of the Yorùbá nation bó ṣe jẹ́ nìyẹn so ẹ má bára yín jà o ẹ má kò ní ìdí ìjà ẹ̀wọ̀n tó ń tẹ̀lé ní politics ẹ má tẹ̀lé wọn ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá Yorùbá nation ẹ̀yin náà ẹ má ṣe tí táwọn ọmọ Yorùbá nation bá kọ́ awuyewuye jáde Yorùbá nation Yorùbá nation Yorùbá nation no going back no looking back kí ni nǹkan tó ń mú ẹ̀wọ̀ tó ló fẹ́ ṣe politics láti wá máa lọ sí ìnà tó fẹ́ dà mọ́ àbí kí ló dé tí ẹ̀yin náà bá sọ pé lágbájá ni candidate wa òun ló gbúdọ̀ wọlé òun ló tán bá ń ṣe lọ títì bí gbogbo ọmọdé ṣe máa ń ṣe ní ọ̀rọ̀ politics tán bá ń ṣe lọ ṣe ọmọ Yorùbá tó ń wá Yorùbá nation ṣe ó tọ́ sí kó lọ wá máa sọ pé kò fẹ́ dà wọ́n kó bọ́ sí i mo sọ lẹ́nu láìpẹ́ omi méjì ló ń ṣàn gbanú lẹ Oòduà lọ báyìí ọ̀kan ìkànnì àwa ń wá Yorùbá country wa àṣẹ politics Nàìjíríà mọ́ àwọn mìíràn sọ pé àwa fẹ́ ṣe politics Nàìjíríà fẹ́ di president àfẹ́ di senator nǹkan the two should flow peacefully kẹ́nìkan kan má bàa nìkan kan jà á dẹ̀ lè ṣe ṣòro láti ṣe mo bẹ̀ mí o gbogbo ọmọ Yorùbá mo bẹ̀ mí ẹ má máa jẹ́ káráyé máa fi wá ṣe yẹ̀yẹ́ kán máa rẹ́rìn wa kẹ́ ẹ wò wọ́n máa rẹ̀ wọ́n pe president kan former president kan sórí television program wọ́n wá ń bèrè lọ́wọ́ ẹ̀ pé
àwọn Yorùbá ni wọ́n wá kọ́ńtì tí wọ́n lọ́tọ̀ ó wá rẹ́ni tó bá ṣe yẹn ni kò sí ìrántí ènìyàn ní oníṣẹ́ nípa àwọn Yorùbá ò lè parapọ̀ kan ṣe irú nǹkan tó dáa tó yẹn láíláí tó bá yà wọ́n á jà wọ́n á túkà. Ó dà bá bíbí olóṣòro ní Babangida ló sọ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wọn kó yóò tọ́ lára wa kí àwa máa jà ní a máa túkà olùkọ́ àwa Yorùbá ẹnu wà ò lè kó ẹ má jẹ́ kára yìí lè máa sọ lónìí nípa wa. Mo dúpẹ́ o. Ẹ ṣé bàbá. Thank you. Yes sir. Ẹ ṣé gan sir. Ẹ ṣé àdúpẹ́ sir. Tọ́ gbogbo ẹ̀yin ará lé àwọn tá a fẹ́ béèrè lọ́wọ́ bàbá náà ni a ti béèrè yìí. Èmi nìkan kọ́ ni mo wá bí o àbúrò mi mouse deria òun náà wà ń bí àjọ wà ń bí ni láti wá bá bàbá lálejò a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ bá wa gbọ́ ohun tí bàbá sọ. Àwa rọ̀ yín abẹ̀yìn gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Yorubanation abẹ̀yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa Banji Akintoye tí wọ́n sọ fún wa wọ́n ní ká má ṣe jàgídíjàgan tẹ́ ẹ bá rí olóṣèlú tó ń lọ kò sí tó kàn yín ṣùgbọ́n àwọn abẹ̀yìn olóṣèlú náà tẹ́ ẹ bá rí àwọn tí wọ́n jẹ́ Yorubanation pẹ̀lú àsíyá wọn ni o pẹ̀lú aṣọ tí wọ́n wọ̀ aṣọ ìdánimọ̀ tí wọ́n wọ̀ ẹ jọ̀ọ́ ẹ má fi ohun burúkú ẹ má fọ̀ burúkú sí wọn. Mo ṣe iṣẹ́ kan lálẹ́ àná tí mo fi bá gómìnà wa ìpínlẹ̀ Ògùn tí mo fi bá wọn sọ̀rọ̀ pé a gbọ́ pé wọ́n sọ ọ̀rọ̀ kan jáde pé ẹnikẹ́ni tó bá wọ aṣọ Yorubanation kí wọ́n máa mú wọn kó máa jù wọ́n sẹ́wọ̀n kan máa pa wọ́n èmi sì jẹ́ bóyé wọn mo mọ̀ pé wọn ò lè sọ bẹ́ẹ̀ torí pé ọmọ Yorùbá àtàtà ni wọ́n. Àwọn tí wàá sọ fún mi pé ó sọ bẹ́ẹ̀ ní àgbà ẹ má kú ọmọ mi ò rò pé ó lè sọ orúkọ bẹ́ẹ̀ ni kò sọ́mọ Yorùbá tó máa sọ lóyún jáde lẹ́nu rẹ̀ kò sí. Torí ẹ broda mi alàgbà Dàpọ̀ Abíọ́dún mo tún fi àkókò yìí mo fi rọ̀ yín tẹ́ ẹ bá sọ gbólóhùn yẹn ẹ bá wa dá a padà ní ká kẹ́kọ̀ọ́ jẹ́ o nítorí pé ẹ̀gbọ́n lẹ́jẹ́ sáwa tó sọ pé ẹ̀mọ̀ lọ sọ ṣùgbọ́n ẹ bá wa yí ọ̀rọ̀ yẹn padà kó má bàa dùgbò dọdẹ nítorí pé adult ni gbogbo wa nítorí báwọn mi mo lè ṣe mo lè kó aṣọ Yorùbá mo lè fi rán pátá kí n fi rán fìlà kí n fi rán ẹ̀wù kí n fi rán bàtà kí n wọ̀ ọ́ èmi ni mo lówó mi tí mo fi rà á tẹ́ ẹ bá rí ẹnikẹ́ni tó bá lù sí òfin yín gẹ́gẹ́ bí ètò tí mo ṣe lánàá tó bá lù sí òfin yín bóyá owó aṣọ Yorubanation tó fi wu ìwàkiwà ẹ fọwọ́ òfin mu nítorí pé àwọn bàbá tó lọ́wọ́ aṣẹ́ mi wọn ò sì ní ká ṣe jàgídíjàgan láàrin ìgboro wọn ní ká ṣe gbogbo nǹkan pẹ̀lú pẹ̀lẹ́kùtù wọn ò rán wa ní jàgídíjàgan ẹni tẹ́ ẹ bá mú tó bá ṣe jàgídíjàgan ẹ fọwọ́ òfin tẹ̀ ẹ́ ṣùgbọ́n ẹ má ní kẹ́nikẹ́ni kó má ṣe Yorubanation PDP jáde Yorubanation lọ bá PDP jà APC jáde Yorubanation lọ bá wọn jà tí Yorubanation náà bá jáde kò ń ṣe dandan kẹ́ tó wà lọ́ máa kọjú ìjà sí wọn. So ajẹ́ tí a ní kí amúwá lónìí adúpẹ́lẹ́yìn ọmọ gbogbo Yorùbá pátápátá jákèjádò gbogbo àgbáńlá ayé ó tún di ìgbà kan náà èrè kàkà ayọ̀ lápàdé. Oh, na 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 na. If you want to know what's going on in city, or you want to listen to the latest news and gist, no stress, oh, just tune to BGI TV. BGI TV, you are one in a million.